ọlọ́jọ́ ìbí òkú oríire Ayọ̀bámi òkú oríire Abdulsalam Ahmed bàbá ẹ̀ dúpẹ́ ọlọ́jọ́ ìbí òkú oríire Ayọ̀bámi òkú oríire Abdulsalam Ahmed bàbá ẹ̀ dúpẹ́. ọmọ ọba tẹ́mi lọ́rùn akéwì mo tún ti dé lónìí o mo tún ti dé bí mo ṣe ń dé olóríire ọmọ ẹni iyì ẹni ọ̀wọ̀ ẹni ẹ̀yẹ ni mo fẹ́ kí góńgò tí ó lọ ọkùnrin wàwà wọ́wọ́ ni mò ń bá wíhun Abdulsalam Ahmed Ayọ̀bámi ọlọ́jọ́ bíi tòní ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ flawless creation graphic designer làwọn eléyìí olóríire ìdùnnú ọmọlọ́lá Saidat ọmọkùnrin ló dára ló rẹwà bí èyí o ẹ̀rí yìí náà ni kò ga jù bẹ́ẹ̀ ni kò kúrú Ayọ̀bámi tó gba yìí tó yáyì tó gbàràwọ̀ tó tún ní lárí Muhammad o mo ní o máa kú oríire ọjọ́ bí òní o wà ní fọdún èyí ṣàṣemọ́ Ayọ̀bámi tó ń lọ lóde tí gbogbo ọmọge ń wò láwò tó wò wípé bẹ́lẹ̀ yìí ò jọ́kọ ẹni àti jálè ẹni. ẹ wò ó Jayé Ọlá Ọmọlọ́lá Saidat ló ní máa kí olólùfẹ́ òun ìdùnnú òun ayọ̀ òun ọlọ́jọ́ bíi tòní. ó ní o máa kú ọdún ọkú ìyèdún o àṣèyí sàmọ́dún àsàmọ́dún sẹ́ẹ̀mí lọ́lọ́ ọlọ́run ọba òkè. Muhammed awọlé tẹ̀rítẹ̀yẹ mo ní o bá sì ìwọ ni mò ń kí lọ́wọ́lọ́wọ́ ó yá mo ní o jẹ́ gbéra kẹ́gbéra tàbàyè ó di Òṣogbo òròkì nílé bàbá rẹ̀ ká lọ kí wọn ìwọ lọmọ Òṣogbo òròkì ọmọ àsálà ládékojú ẹlẹ́yẹlé aró Ayọ̀bámi èsúrúsà ni wọ́n ń jẹsùn nílé bàbá tó bí ọlọ́mọ mo ní àkàrà ni wọ́n ń jẹsùn ní Jésà àní èsúrúbà bàbá ń bá ní wọ́n jẹsùn tí bá wá kí ọ sílé. Ayọ̀bámi mo ní oníṣó lóṣogbo oníṣó lóṣogbo Òṣogbo òròkì mo ní kó oníṣó lóṣogbo mo ní ẹrú ní bẹ lóṣogbo lóṣogbo lé bàbá rẹ fi ń wu ni Ọ̀ṣun ní bẹ lóṣogbo lóṣogbo fi ń wu ni mo ní tarúgbó tí mo jèsí ni ó jọ tún lè mọ̀ lóṣogbo ìwọ ló máa rè pẹ́tà àrépẹ́tà wọ́n gbà mo pé tí n bá pẹ́tà ẹ má ṣe pẹ́tà lọ́wọ́ mi ọmọ Òṣogbo òròkì ọmọ àsálà ládékojú ẹlẹ́yẹlé arómo kí ọ. Muhammed o mo ní o mà ti sọdún èyí o ò wá ṣe tẹ̀mí nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ ìtẹ̀síwájú lórí ìtẹ̀síwájú ni kó máa jẹ́ tiẹ̀ ò wá ní fọdún èyí ṣàṣemọ lọ́lọ́ ọlọ́run mo ní ohun gbogbo tó ń dùn ọ́ nínú kò wá ní pọ́n lẹ́kún láṣẹ Elédùmarè ọba àní ọmọdé yóò máa fẹnu yọ̀ wítì rẹ ẹnu iyọ̀ àgbàlagbà yóò máa fẹnu yọ̀ wítì rẹ ẹnu iyọ̀ òní bùrìbùrì kó máa bá wọn jíjó ìyà ọmọ ará yóò ní fẹgbà fún ọ lóúnjẹ. mo ní ọgbọ́n àgbọ̀n ewu ní tọrẹ àdàgbà ọ̀mù ní tòsè wàá gbọ́ wàá gbọ́ láṣẹ Elédùmarè ọba mo sàmì. àní ohun gbogbo tó o bá dáwọ́lé yóò máa yọrí sí rere àtijọ́ àti mu kò wá ní ní ọ lára. wàá dàgbà wàá dògbò ẹni tó bá ní ọmọdé lò ní débá ẹni tó bá ní ọmọ sẹ́ẹ̀mì ni ó ṣáájú rẹ lọ tilétilé tẹbí tara àwọn aláṣẹ Elédùmarè. nọ́mbà wá bí ó pé ta ló ti ń kéwì fún ọ látàárọ̀ kó o sọ fún wọn wípé ọmọ ọba tẹ́mi lọ́rùn akéwì lèmi ń jẹ́ ọmọ agbésọ.